Abíóyè ọ̀rẹ́ Ọmọ́yẹni ó ń sọ fún Adéfilá Àkànní wípé báwo ni tòun ó ṣe wá jẹ́ tó fi sọ pé Ọmọ́yẹni nìwọ fẹ́ fi ṣaya, Ọmọ́yẹni olójú kan, Ọmọ́yẹni abirùn òun nìwọ fẹ́ fẹ́. Adéfilá Àkànní sọ pé bẹ́ẹ̀ ni o. Ṣé ẹ ti wá rí i pé owó nìkan kọ́ ní í da àárín ọ̀rẹ́ méjì rú, kódà ìfẹ́ gan-an á máa da àárín ọ̀rẹ́ méjì rú. Ẹ wò ó, ẹ̀yin olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá eléyìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Àpá ìyẹn Scar. Wùmí Toríọlá ló gbé jáde o, òun ló gbé sinimá yìí jáde. Wùmí Toríọlá ló gbé sinimá yìí jáde. Màá ṣàlàyé bí a ṣe lè wo apá kìíní àti apá kejì sinimá yìí nínú fídíò yìí. Ẹ máa bá mi ká lọ. Ṣé ẹ rí sinimá yìí? Sinimá ńlá ni, sinimá tó gbẹnu tán, èyí tí ó kọjá à ń fi ẹnu ròyìn. Kódà ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá mi ká lọ kí n lè ṣàlàyé bí ẹ ṣe lè rí apá kìíní àti apá kejì sinimá yìí. Ṣé ẹ rí nínú apá kìíní yìí, a rí ọmọ kan tó jẹ́ Ọmọ́yẹni, Wùmí Toríọlá, òun ló play role yẹn. Bíbí tá a bí sáyé, òun ti àpá lójú ni, ẹ̀gbẹ́ kan ojú ẹ̀ báyìí àpá ni. Àwọn òbí tọ́lọ́run fún un, àwọn òbí tó jẹ́ pé kọ́lọ́run ṣàánú ni, àwọn òbí tó jẹ́ pé wọn ò fìfẹ́ hàn ọmọ yìí lásán, kò sífẹ̀ẹ́ nílé kò tún sífẹ̀ẹ́ níta. Bó jáde lọ wọ́n máa fi ṣe yẹ̀yẹ́, bó wà nulé òbí á máa pa á lẹ́kún. Àmọ́ bí sinimá yìí ṣe fi hàn wá, a rí i pé Ọmọ́yẹni pẹ̀lú gbogbo ohun tí ó là kọjá, ó ka ìwé yege, ó kàwé tó jẹ́ pé kódà ó di olùkọ́ tí ń kọ́ akẹ́kọ̀ọ́. Lẹ́yìn ìgbà tí bàbá rẹ̀ kú, ó rí i pé ìyá òun gbé àwọn ìgbésẹ̀ kan láti dá ẹ̀mí òun légbodò. Bó ṣe sá kúrò nílé ni o tó lọ bẹ̀rẹ̀ ìgbésí ayé titi ẹ̀. Ibi tó ti wá ń gbé ìgbésí ayé titi ẹ̀ fúnra ẹ̀, ibẹ̀ ló ti pàdé arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abíóyè. Abíóyè yìí ó jẹ́ ọ̀rẹ́ Ọmọ́yẹni, ọ̀rẹ́ gidi, ọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ tó ń dúró tini lọ́jọ́ ìpọ́njú. Ọ̀rẹ́ tó jẹ́ pé táwọn akẹ́kọ̀ọ́ bá ń fi Ọmọ́yẹni ṣe yẹ̀yẹ́, á máa bá wọn wí. Kò pẹ́, a gbé dókítà kan wá sí ìlú ibi tí Ọmọ́yẹni àti Abíóyè ti ń ṣiṣẹ́. Dókítà yìí orúkọ á máa jẹ́ Adéfilá Àkànní. Ọ̀rẹ́ ló jẹ́ sí Abíóyè lọ́jọ́ tó ti pẹ́. Bí wọ́n ṣe pàdé ara wọn, inú Abíóyè dùn. Bẹ́rẹ̀ yìí ṣe fi hàn wá, bí sinimá yìí ṣe fi hàn wá, Abíóyè nífẹ̀ẹ́ Adéfilá Àkànní tó pọ̀. Adéfilá Àkànní sì rèé, òun nífẹ̀ẹ́ Ọmọ́yẹni pẹ̀lú àpá ojú ẹ̀ o. Ẹ wò ó, ìròyìn ò tó àmójúbà. Nínú sinimá yìí, a tún rí àwọn olólùfẹ́ méjì kan tí wọ́n ń jẹ́ Bámbọ̀ àti Wándé. Bámbọ̀ máa nífẹ̀ẹ́ Wándé tó pọ̀ gan-an, àmọ́ Wándé ò nífẹ̀ẹ́ Bámbọ̀ débì kankan. Owó ẹ̀ nìkan ló nífẹ̀ẹ́ sí. Síjú ọ̀rẹ́ ẹ̀ sì máa ń sọ fún un pé kòkòrò jẹ́wọ́ ni Wándé kò nífẹ̀ẹ́ rẹ̀. Ó tiẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí Bámbọ̀ tó jẹ́ pé ó fẹ́ẹ́ gba ojú lọ́wọ́ ẹ̀. Wándé ò máa ràn. Ẹ wò ó, mo fẹ́ kẹ́ lọ wo sinimá yìí fúnra yín kí n má fi gbogbo ẹnu sọ tán. Ó ń ṣò lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Wùmí Toríọlá TV apá kìíní ẹ̀. Apá kejì ló ń bọ̀ lọ́nà. Mo máa sọ fún yín ní tẹ́ máa ṣe láti fi lè wo apá kejì ẹ̀. Mo fẹ́ kẹ́ lọ wo apá kìíní eré yìí, apá kìíní sinimá yìí lórí Wùmí Toríọlá TV. Tẹ́ bá ti ṣí YouTube yín, ẹ sáàchì fún Àpá by Wùmí Toríọlá TV, ó máa gbé jáde. Ó ti ní over 1 million. Kẹ́ wo apá kìíní ẹ̀. Apá kejì, tẹ́ bá fẹ́ wo apá kejì, mo fẹ́ kẹ́ like fídíò yìí, kẹ́ dẹ̀ tẹ subscribe button torí kí ẹ lè jẹ́ lára àwọn ẹni àkọ́kọ́ tó máa mọ̀ nígbà tí eré yìí bá jáde. Kò tíì jáde báyìí, àǹtí Wùmí Toríọlá wọn ò tí fún wa ní date nígbà tó máa jáde. Àmọ́ tẹ́ bá fẹ́ kí eré yìí tètè jáde, mo fẹ́ kí ẹ tètè máa dìmáàdì fún un ní comment section. Ẹ máa tẹ Àpá part 2,
àpá part 2, àpá part 2. Tẹ́ bá ṣe demand fún, ó ṣe pàtàkì kẹ́ demand fún eré yìí o. Tẹ́ bá ṣe demand fún part 2 yìí, òun torí wọ́n ti ṣe é báyìí, kọ́kọ́ gbé jáde fún wa ká wò ni. Tó bá ti rí pé àwọn olólùfẹ́ wọn, wọ́n ti demand fún gidigidi gan, wọ́n fẹ́ wo eré yìí part 2, wọ́n máa tètè release ẹ̀. So ẹ tẹ subscribe button. Tó bá ti fún wa ní date ọjọ́ tó fẹ́ jáde, tó bá ti sọ bíyá lórí Instagram wọn ni àbí orí social media, èmi á tètè wá sọ fún yín so that a lè tètè wò lọ́jọ́ tó bá jáde. Ẹ̀yin olólùfẹ́ Wùmí Toríọlá, mo rí yín náà o. Ó dàbọ̀.